ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ó tẹ ọ̀dọ́mọdékùnrin kan ẹni ọdún mẹ́rìnléníogún tó jí ara rẹ̀ gbé ó sì ń béèrè ọ̀pọ̀lọpọ̀ owó náírà lọ́wọ́ àwọn òbí rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara ti sọ wípé ọwọ́ àwọn ti tẹ géńdé ọkùnrin kan ẹni ọdún mẹ́rìnléníogún kan Wàsíù Afọlábí ni wọ́n pe orúkọ rẹ̀ tó pinnu láti jí ara rẹ̀ gbé tó sì ń béèrè owó ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn òbí tó bí i lọ́mọ. Afọlábí ni wọ́n ló béèrè owó tí kò dín ní mílíọ̀nù 3 náírà lọ́wọ́ àwọn òbí rẹ̀ gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀, ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ ni wọ́n padà dúnàdúrà sí ìdajì mílíọ̀nù kan náírà, ìyẹn 500,000 naira. Ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara Victor Ọláìyá ló ṣàlàyé ọ̀rọ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́ fáwọn akọ̀ròyìn nílùú Ìlọrin lásìkò tó ń ṣàfihàn Afọlábí lórí ìwà ọ̀daràn tó hù fún àwọn aráàlú wípé kí wọ́n wo ojú rẹ̀. Ọláìyá ní ọjọ́ 17 oṣù kẹta ọdún tí a wà yìí ni ẹ̀gbọ́n Wàsíù tó jẹ́ Lékan Afọlábí tó ń gbé ní agbègbè Mọ́yọ̀ ló fi tó àwọn iléeṣẹ́ ọlọ́pàá létí wípé àwọn ajínigbé wọ́n ti jí àbúrò òun gbé sá lọ. Lékan ní mílíọ̀nù 3 náírà ni àwọn ajínigbé náà ń béèrè lọ́wọ́ àwọn òbí àti mọ̀lẹ́bí, ṣùgbọ́n àwọn ti padà fẹnu kò sí ìyẹn ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta 500,000 naira. Ó fi kún wípé àjọsọ àwọn fàyè gba kí àwọn kọ́kọ́ san ẹgbẹ̀rún lọ́nà 200 náírà ìyẹn 200,000 naira gẹ́gẹ́ bí owó àsansílẹ̀. Ọ̀gá ọlọ́pàá ṣàlàyé pé lẹ́yìn tí àwọn gbọ́ èyí ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń rí sí ọ̀rọ̀ ìjínigbé wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lẹ́yẹ ọ̀ṣọ́kà, ṣùgbọ́n àṣírí padà tú sí wọn lọ́wọ́ wípé Wàsíù gangan ló jí ara rẹ̀ gbé. Victor Ọláìyá sọ báyìí wípé ọwọ́ ti tẹ Wàsíù Afọlábí, ọwọ́ sì tún tẹ ọkùnrin kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Moshood Sulaiman tó jẹ́ oníṣòwò POS tó ń gbé ní agbègbè Ọ̀yún, ẹni tí wọ́n jọ gbìmọ̀ pọ̀ láti hu ìwà ibi yìí. A gbọ́ pé Moshood Sulaiman òun ló wà nídìí ìdúnadúrà tó sì ń sọ bí wọn ó sì san owó ọ̀hún. Wàsíù fúnra rẹ̀ ó ti padà sọ wípé lóòótọ́ ni òun jí ara òun gbé láti béèrè àti wípé òun nílò owó ni òun fi dá ọgbọ́n bẹ́ẹ̀ fún àwọn òbí òun. Ju gbogbo rẹ̀ lọ, iléeṣẹ́ ọlọ́pàá ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn yóò fi ojú arákùnrin náà balẹ̀ ẹjọ́ lẹ́yẹ ọ̀ṣọ́kà kó wá sọ níwájú adájọ́ ohun tó rí lọ́bẹ̀ tó fi wà rọ̀wọ́. Ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara tẹ ọ̀dọ́kùnrin ẹni ọdún mẹ́rìnléníogún tó jí ara rẹ̀ gbé ní ìpínlẹ̀ Kwara. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe, tẹ̀mí gbá ẹ lọ́wọ́ rárá, ẹ bá subscribe.